Africa Content TV. Ṣé ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kó ń ṣe ọ̀rọ̀ tí a lè gbàgbé agogo ọtí. Gba kínní ìlú gba kínní ìlú. Gba ilé ìgbà ilé ìlú. Ṣé ó jẹ mọ́ èébú àbí wọ̀sí? Kò sí èébú ń bẹ̀, kò sí wọ̀sí. Ó jẹ mọ́ okòwò tàbí yíyẹ àdéhùn? Kò sí nǹkan tó jọ ń bẹ̀. Oníkálukú karamasiki mẹ́sẹ̀ tó bá ń ṣe. Mo fẹ́ owó ilé fi bá mi sọ̀rọ̀. Ọgbọ́n ni ìlú náà fi dá yín lọ. Wọ́n ní yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. So ẹni tí ó bá ń gbọ́ lé bá ti sọ̀rọ̀ yóò mọ̀ yìí pé Yorùbá ní ọ̀jọ̀gbọ́n Yorùbá lèmi náà. Torí kò sí bá a ṣe lè ṣe bolo tí ò ní rùn gbẹ. Ṣùgbọ́n yìí ní sọ́jú torí pé ìpéjú làlàáfíà wọ́n gé wa ká mọ̀ dẹ ẹ̀dá fi sí ìpéjú. Ṣé lórí ọ̀rọ̀ yẹn àwọn agbọ̀rọ̀dù èèyàn ní ìpàdé kò tọrọ tá à ń tí ó bá sì ń gbé àbí kò ní ọ̀rọ̀ bọ́rọ̀ tó tiẹ̀ tó wọ̀rọ̀ là ń fà ṣùgbọ́n a dúpẹ́ òkú mi ti kú jẹ́ pé ọ̀rọ̀ yìí ti jí dìde àìmọye òkú ló ti kú tọ̀rọ̀ ti jí dìde lágbájá bẹ̀rẹ̀ tó ṣàbẹ̀rẹ̀ ní kí ló dé àwa làkọ́kọ́ àwa ní ẹ̀kejì ṣé ìwọ náà wàá búra ṣe pé so ẹ jẹ́ ká fi bẹ́ẹ̀ sí fọgbọ́n dáhùn yẹn ẹ jẹ́ àfẹ́mọ́ bẹ́ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ kí á gbàgbọ́ báyìí pé àlàáfíà ti wà torí mo ti rí fọ́nrán míì náà tó wá pa mí lẹ́rìn tó múnú mi dùn wípé ẹ̀yin tí wọ́n sọ wípé ẹjọ́ ní ìtàkùrọ̀ gan ẹ ti jọ wá rí lórí fọ́nrán tí wọ́n sọ pé ọmọ mi ní kíní kankan ní tó ṣe máa wádà jáde Tinubu ẹjọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó rí torí pé àpẹẹrẹ kan ni mo rí pé ìṣẹ̀lẹ̀ ìfàyọ ẹ mọ̀ pé ẹ̀yin ẹni kìíní àtẹnì kejì àwọn èèyàn nífẹ̀ẹ́ yín púpọ̀ ṣùgbọ́n alájorí tí mo mọ̀ tí ń bèrè lọ ájà. ẹ jẹ́ ká jà náà. Ìbéèrè mi fẹ́ bí wọ́n sọ̀rọ̀ nípa packaging àti ètò mo wá ṣàkíyèsí packaging kan nínú orin wọn ẹ mọ̀ pé mi ní pariwo ẹni tó ń fújì àbí packaging kan ní aláàjì kí ló bí báwo ni ṣe wá iṣẹ́ wo ni ń ṣe nínú orin yẹn. Ẹ ṣe olóòtú ṣé rí wọ́n ń pè kìlí kan ní fàṣà ohun ọ̀tọ̀ fàṣà ọ̀tọ̀ sókè ṣe gbogbo olórin ló ní fàṣà ẹlòmíì ìlú lásán náà ń jó sí ibi music ẹ ní ìbẹ́ni tí ò bá mọ nǹkan tá à ń sọ ìwé o onílù lásán wà nínú orin ayé ò sì mọ̀ fẹ́ olórin lásán wà tí wọn ní gbọ́ tó yẹ pé orin ẹ̀ nìkan gbogbo olórin náà ló lórin ṣùgbọ́n ètò tó wà díẹ̀ lágbára ẹni tó bá mọ music àbẹ ẹni tó bá lóhùn náà àwọn tó bá ń gbọ́ òun wọn mọ nǹkan tí wọ́n ń pè ẹni tó lóhùn tí ò lè fàṣà mọ́ ó ṣòro ju ẹni pé lágbájá ló ní fàṣà tàbí ló ní fàṣà torí tẹ bá kẹrù inú ẹrú bàjẹ́ gbogbo ẹ̀rọ tó bá sì sọ pé ẹ lágbájá kan ní wọ́n wá pé ẹni tó gbọ́n kò mẹ́ni tó gbọ́n òmù kò sí kí ni wọ́n rẹ̀ dára wọ́n sì mọ̀ra wọn ṣùgbọ́n tí a bá sọ fẹ́ni tó gọ̀ yóò di wàhálà so fàṣà wà orin wà ìlú wà ó lójú èèyàn tó ọlọ́mọ ń fún gbogbo wa là ń kọrin ọlọ́run fún gbogbo olórin mẹ́ta lórin fàṣà orin àti ìlú sẹ́rí ìlú yẹn inú ọpọlọ olórin náà ló gbọ́dọ̀ wà because onílù gbélù dání ìwọ tó bá mọ táìmù tí wọ́n tó ìlú tán lù yìí tó yẹ kó kọ sí ìlú onílù tó bá ní kó nílù rẹ lù ní olùbẹ tó o máa lò ní tó bá ti mọ̀ lóhùn ó sọ pé ó nílù ìlú tí wọ́n lù yìí sóò mọ orin tó yẹ kó kọ sí tó bá ti mọ̀ lóhùn ó sọ pé lórin ní ǹjẹ́ orin tó kọ ó bá lù mí ìyẹn ló lórin so ẹlẹ́ẹ̀kẹta oníyà ẹ̀ sọ fàṣà tí máa ṣe àpèjúwe káṣẹ pé ẹni tó di fújì nǹkan kan káṣẹ pé àwọn tí mo mọ̀ tán ní fàṣà everybody mọ̀ tẹ bá gbọ́ Barrister dáadáa kọ́lọ́ ń fọ̀rọ̀ jẹun tẹ bá wọ́n kẹwàá di ọtí mi ẹ mọ̀ tó mọ̀ fàṣà mi ní dákọ̀ ẹlòmí
ẹ bá gbọ́ general quality yẹn làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní tí wọ́n fi ń assist táàbí gbàgbé wọn tó fi ń dúró kó sórí ni àwọn tó kọ nígbà Alhaji Sikiru Ayinde Barrister wa wọn ò ní fàṣà àpè ṣùgbọ́n lómi nǹkan ń gbóni kò mọ nǹkan tó ń jẹ́ fàṣà ó important ìyẹn lè mọ ìrìn lóhùn gan tí ò bá ti sí fàṣà ń bẹ ohun yẹn ó dàbí kéèyàn kọ ọ̀rọ̀ lẹ̀ kó má fi àmì sí tó ó kàn sọ̀rọ̀ ṣé oko ló wí àbí oko àbí ní ìjà mọ̀ pé oko ló sọ ókè o ókè o oko náà ni oko ni so ní tí ẹ̀ máa pe ókè o wọ́n kí ló wí ìtúfàṣà ni ọmọ tẹ ẹ yẹn sí lórí ìtumọ̀ ẹ̀ nìyẹn so gbogbo olórin kọ́ ló wà mọ́ gbogbo èèyàn kọ́ ni wọ́n kọ́ ní bá bẹbẹ bí gbogbo tó ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé ní gẹ́gẹ́ tá aago mẹ́rin bá ti lù ní á fi àdàgbà ètò lẹ́yìn lọ́wọ́ tẹ́yìn náà mọ̀ pé wọlé mo ti rí ọwọ́jà yín olólùfẹ́ yín wà ń kalẹ̀ ó sì ní gbogbo ìbéèrè yín lòun ó dáhùn ní digbidigbi ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ẹ jẹ́ á tún forin pasẹ̀ nàná. ẹ tún sọ ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ tún sọ ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ tún sọ báyìí mo gbóúnjẹ fẹ́ gbé mo tún gbà ó bọ̀ mo máa wọ̀ délé o ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ tún sọ. I went out there somehow, there no see nobody. When I did somehow, love me and my mother. Hey, when I did struggle, there no see nobody. When I did somehow, love me and my mother. Already come home. When I did enjoy you, what you be tó ìbéèrè mi fún àlejò wa kí ni ìbáṣepọ̀ tí ó wà láàrin ẹ̀yin tí ẹ jẹ́ gbajúgbajà olórin fújì nílẹ̀ Nàìjíríà ìyẹn ni mo jù ṣáájú ni ẹ̀dọ̀ kí ìbéèrè mi sì ń bọ̀. àjọṣepọ̀ tó dán mọ́ra wà láàrin wa ṣùgbọ́n sẹ́yìn tí èdè àìyedè máa ń wà látàrí wípé gbogbo ọ̀yà ó pèrè lódì. Gbogbo ọ̀yà ní pèrè lódì. Yóò mú èdè àìyedè wá látàrí kárí mi. Kárí mi ó fèdè àìyedè. Ṣùgbọ́n tí ẹ bá rí nìyí tó bá ń pretend lọ ni àwọn tí wọ́n ní òsì ọ̀rọ̀ jù tó mọ̀rọ̀ gbé kalẹ̀ àwọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn olórin sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn pìrìsẹ́ńtà sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn akíní sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ibùdó gan onílù sọ̀rọ̀ tó nílù ló fi ń sọ ohun tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ sísọ tí ò bá ti lè dá pé láti lè sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àwọn àgbà bọ̀ wọ́n òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn ọ̀rọ̀ àmọ́ búra wa àmọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ sí Mr. Titus Ale kí ìyá ẹ̀ rò bí àwọn mò ń bá lọ látàrí pé ìyá sì máa fèsì ìyá ẹ̀ lẹ́pẹ́ alẹ́ mo fẹ́ bá rí mi ò láìkí ẹ̀ ìyá o ẹ sọ ara yín o gbogbo ẹni tó bá ń gbọ́ kan sọ̀rọ̀ àwọn mo ti ń bá Mr. Titus so látàrí bẹ́ẹ̀ orin yóò mọ kó èdè àìyedè wa a tún mọ gbọ́ra wáyé bẹ́ẹ̀ ìbọn ọmọ tí ẹlòmíì lè ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀ mọ́lẹ̀ jẹ tí ọkọ àti ìyàwó bá wà nílé àbórógún àtòrógún so ẹlòmíì lè máa fà mọ́ tí ò fẹ́ ni wọ́n fi kọ́ ni ẹni tó bá ń gbọ́ àwọn tí ò fẹ́ wọ́n á gbọ́ òun náà ráàyè o mi ì fẹ́ kọrin ìyàwó lè ní níbo mo ti rójú àǹdí tẹ kiri èmi tí mo fẹ́ lè alára kọ́ èmi tí mo fẹ́ ṣe bí mo ti ró tí ó mọ̀mọ́ ti gbé ìyẹn náà dá ẹ wà àwọn bàbá wa lọ́dún kẹtí ààrẹ bẹ́ẹ̀ láwa lọ́jọ́ táwa àbálìngà sí tí Atlanta táwọn rí ìbálìngà lọ́pẹ́lọpẹ́ body pass tó mú dání
àwọn olómọdé eléga mọ́ọ̀lá bẹ́ẹ̀ láwọn tájú díẹ̀ ní mi pélé ní Chicago ta oríta jíjí ní lọ́pẹ́lọpẹ́ àjọṣe ló mú fún tó jẹ́ ká fojú kọ́ ta jíjí ní nígbà tí jẹ́ra akọ̀ní ti máa kí níyàn ò lè tán lẹ̀ kò máa sẹ́ni tó sọnù nínú wa kò dẹ̀ bá wọn àdẹ̀ bára wọn wí bẹ́ẹ̀ láti call attention láti call attention wa pé àwa Dr. Sikiru Ayinde Barrister bàbá àwọn ọlọ́kọ̀ọ́lẹ̀ aláàjì kan ní ti máa ṣe tẹ́ bá pe bàbá dúró pé ṣé kí ló fa kò sẹ́ni tó kọlù sọ̀dọ̀ nínú wa níta arígbọ́ nìyẹn níta ti ń fúnra wọn lóhùn tẹ́lẹ̀ ti pọ̀ kan tá a bá ká máa tú àní dákẹ́ mi o. Ọ̀tọ̀ nítorí so mo kàn fi sọ̀rọ̀ ní o. làkàdì tí wọ́n làwa fi ṣe wé. Ẹ ṣeun tó àsìkò ti tó fún ẹ̀yin tẹ́ wà nílé à ń retí ọwọ́jà ìbéèrè yín lẹ́kùnrẹ́rẹ́ kí ẹ béèrè. Hello ẹ káàsán sá o ẹ ṣeun adúpẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Bógun bẹ̀ láti bẹ ẹrún kà wọ́n ń da yín lónìí méje mẹ́jọ. Àmín. Yes sir. Ẹ ṣe ojú òdì tí yìí èèyàn máa pé irú ẹni bẹ́ẹ̀ ń bàbá èèyàn sì máa pé irú ẹni bẹ́ẹ̀ lẹ́gbọ̀n ní ó dìpẹ́ndì lórí nǹkan tí ó bá jọ wà láàrin yín àga tẹ́ bá rí Ìbàdàn bí báyìí tá bá ríra wa bàbá téèyàn bá fojú kan dùn wá ló ń bí báyìí kí lẹ́ pè téèyàn bá fojú kan dùn wá lọ ní Ìbàdàn yìí tá bá ra pọ̀jọ́ ọdún méjì á ní bàbá bàbá ẹlòmíì lè tèkè pé tí o ti máa fọṣọ yí ní àyà wọn tí ẹ wà bó ẹ wà là ìbò lè jẹ́ nìyẹn èyí tẹ́ ẹ pè wá ṣe. Hello yes sir ẹ gbọ́n sókè díẹ̀ o tó ká lè gbọ́ yín dáadáa ẹ káàsán sà. Akíntayọ̀ láti Sharp Corner. Ládùúgbò wa. Yes sir. Sharp Corner Olúyọ̀lé àbí ti bo wọn. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ṣeun adúpẹ́. Okay. All right. Ọ̀rọ̀ tẹ́ béèrè ọ̀rọ̀ tó lágbára ni mi ò rò bóyá ẹ gbọ́ pé Táyé Currency bu ẹnìkan rí ọmọ tí wọ́n ń sọ ọmọ mi dáadáa ni ẹni tó bá ń wá sókè ẹni tó bá ń wá àyè láti gòkè ó lè bu anybody lẹ́sẹ̀ sọ ìyẹn ọ̀nà mi ni so à ń ṣe set ọmọ mi dáadáa ni so pé ẹnìkan rí tẹnìkan rò kò sí nǹkan tó àwọn nǹkan tí tó yẹ pé tá a bá ní ká sọ lórí rédíò nǹkan mi ò tún dariwo lẹ̀ so àwọn nǹkan yẹn náà wà nínú àwọn nǹkan mi tó ń fa àwọn ọ̀rọ̀ mi fẹ́ni tó bá mọ ọ̀rọ̀ gbọ́ ṣé ń gbọ́ ẹni tó pè wá láti sápẹ́rẹ́. Eléyìí ni mo fi ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tí ń pè wá tí ẹ sì ń ṣe àyẹ̀sí fún àlejò wa gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ní Almond FM gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tí ẹ sì mọ bí ètò yìí ṣe jẹ́ ohun tí yóò mú ìlọsíwájú bá àwùjọ ní pàtàkì jùlọ a fẹ́ mọ̀ nípa ẹni tí ó jẹ́ ìràwọ̀ òṣèré yìí wípé báwo ló ṣe gun òkè náà tó fi di àgùnlà òun ni ẹ dákun kẹ́ ẹ bá wa ṣe àfojúsùn rẹ̀ ṣẹ́ẹ́rì tó jẹ mọ́ wọ́n ní wọ́n pé àwa ò nígbàgbọ́ ń bẹ̀ pàápàá àti wípé kò tẹ̀ lè ṣe wá láǹfààní kankan láwùjọ ẹ ṣe àdúpẹ́ púpọ̀. Hello
Hello, sir. Ẹ kúrò lẹ́ o. Ẹ ṣé. Ọ̀gá Lawrence láti Yemetu. Okay. Yes. Customer in there. One sec. Ẹ ṣé. Okay. Okay. Wonderful. Okay. Okay. Fencer. Hey, yeah. Wonderful. 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 Amputatos, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín. Okay. Ṣé rí ọ̀rọ̀ tí àwọn kan bí mi máa padà síbẹ̀ lórí ọ̀rọ̀ tẹ̀dọ̀rí. Okay. Ṣé rí bó ṣe wà ní líìkì ló ṣe kéde? Ló wà ní gbàjà. Ló wà gbàjà. Torí tá a bá ní àmì sọ̀rọ̀, èèyàn á sọ̀rọ̀. Ẹlòmíì wà tó jẹ́ pé ó ṣe ń gbọ́ fújì ni. Wọn àmọ́ nǹkan tó dé mi àti Paso pọ̀ láti bí 1993-94 láti jọ wa. So ẹlòmíì tí ò bá mọ nǹkan kó mọ́ sọ, kó mọ́ béèrè. Ẹlòmíì kan gbọ́ pé kinní kan ẹ máa wádìí ọ̀rọ̀ tí àwa bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́. So nǹkan tẹ́ ń wù lẹ́ ń sọ, nǹkan tẹ́ ẹ̀ bá ti mọ̀ ẹ máa sọ. Pé kí ẹ̀ka máa ẹlòmíì ká nìkan jẹ́ nìkan lẹ́ nìkan jẹ́ no mi mo yìí ń sọ pé Paso is my brother. Good. Is my brother. Èmi mo pé Paso pé bàbá bá ṣe máa ń pera wa níbàdàn. So nǹkan tí mo ń tọ́ láti sọ fáwọn èèyàn ni pé ẹlòmíì ti take care. Àwọn míì tàjọ jẹgbẹ́ wọn ò bìlí pé táyé wa ọmọ Paso ni. Kí tí pé mo fi gbéra ká sí Paso ẹyin tẹ́ ń ṣe yánmọ̀yánmọ́ sí wa o. Paso ò tó mi bí o. Is my brother. Àwa lálà pọ́n lé nílùú. Iyì tí mo fún Paso kò ṣe léyìn tó lè fún. Àpẹẹrẹ tí mo ti fún Paso rí ẹnìkan kan ò lè fún. Ìgbà tó dìjà èmi àti dìmá yìí ni. So àwọn òun tí wọn ọ̀gá mi ẹ̀pẹ̀rẹ̀ kíkọ́ ẹ ti gbàgbé nígbà tí gbogbo èèyàn rí Paso fún tẹ́ ẹ bá rí nǹkan tó dé pé yóò ní nǹkan tájà rí tá a fi sí kíni tó fi ẹlòmíì kan sọ̀rọ̀ jẹjẹjẹjẹ ṣùgbọ́n láti cut it short fẹ́ni tó bá nílò àká ìpínlẹ̀ téèyàn lọ ni mo ní mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe mo ti sọ ohun tí mo fẹ́ sọ èmi ọmọ ghetto so tí mo dájú lọ́wọ́ tó sọ̀rọ̀ kò jù báyìí tẹ́ ń béèrè lọ́wọ́ bó ṣe jẹ́ nìyẹn o ẹ máa wádìí ọ̀rọ̀ dáadáa kẹ abẹ́ tí táyé ń jọkọ̀ tó yẹ ẹsẹ̀ rí abẹ́ tí táyé mi ò búyàn tí mo fi ga ọ̀rọ̀ igi èrè ṣe jà nǹkan tí mo fẹ́ nì kẹ báyìí. Látẹ̀ ti gbé ọ̀rọ̀ yìí lẹ́yìn láì ṣàbòsí ṣe rí eléré tí yóò yọ ọrùn sókè nílẹ̀ Ìbàdàn yìí lọ́gangan bí tó ṣẹlẹ̀ pé irú àwọn bàbá bíi Rasheed Ayinde wà àti irú bí tó ṣẹlẹ̀ pé ìgbà tí bàbá ń bẹ láyé epo àkàrà àwọn wọ̀nyẹn tó ṣẹlẹ̀ pé àwárí eléré kan tí ó yọrí síta tí Ọlọ́run ó sì gbé sókè kì í ṣe wípé kò ní àpẹẹrẹ tírú ọmọ bẹ́ẹ̀ ò bá jẹ́ ọmọ tó ní tẹríba kì í ṣe ọba àlè mọ pàtó rere lẹ́nu. nǹkan méjì ló ní music. ẹ ṣe. o gbọ́dọ̀ ní tẹríba. bẹ́ẹ̀ni. o sì gbọ́dọ̀ gbójú bóyá. bẹ́ẹ̀ni. bó o bá ní tẹríba. jù tó o bá ti lè sọ̀rọ̀. níjọ́ ọ̀rọ̀ bá dé. o tẹríba lè yọ wà tí o fi pẹ́ẹ́rì sí mi. so tó bá ti béèrè ọ̀rọ̀ sọ kẹ́ẹ̀tù bẹ̀rẹ̀ ayín. Paso tẹ́ ń sọ yìí náà bínú ló fi débi tó wà. bẹ́ẹ̀ni. so kò sólórin tí ò ní sọ pé nígbà kan òun bínú. so àwọn tí ò mọ kankan náà ń tọwọ́. paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí lọ́wọ́ àfi débi tó dé. àìjàlẹ̀já ọjọ́ máa ń ṣe kí ni. ní ọjọ́ máa ń jẹ sàn. ẹ ṣeun inú mi dùn lẹ́kùnrẹ́rẹ́. Hello.
ẹ káàsán ni ẹ ṣeun adúpẹ́ pọ̀. ẹ kúrò lẹ́sà. ẹ ṣeun. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ dákun orúkọ yín àti mission látọ ok Joshua látọ. Good. nínú àgbọ́dọ̀ sọ̀rọ̀ báyé sọ̀rọ̀ lórí stage lórí rédíò ṣe fẹ́ ká kí n láòdò òun ni kan àbí àti sọ̀rọ̀ gan wọ́n ń pè wá ní ọmọ líle. Good. Iṣẹ́ ẹni níṣẹ́ ni màmá gba àkàrà mọ́ mi ọlọ́run o ṣàlékún àánú ẹ lórí mi ọlọ́run kí ẹ̀gún má ṣe gún mi lẹ́sẹ̀ kó tó lè yọ káyé má ṣe mí o currency káyé má ṣe mí kó tó gbá mi lẹ̀ máa kó mi yọ torí kí táyé tó dẹ̀ ní ayé mọ̀ ojú rí tó a ṣe ti pọ̀ táyé tẹ́fẹ́ gbọ́n sí. Okay. Ọlọ́run jẹ́ kí n rọ́mọ tí ó kọ fújì o tí ìlọmọ tó ń kọ fún bẹ́ẹ̀ àwọn ọmọ atabẹ́bí wà àwọn ọmọ àtàràbí wà àwọn ọmọ tó ń kọ fújì tó ń pọ̀ lẹ́yìn mi tí wọ́n ti pọ̀ jù pé tó máa dárúkọ tẹ́lùmí bá ń kọ lọ́bẹ̀ ẹrù bí Táyé Currency ló ń kọrin tó jẹ́ pé ẹrù mọ́ ń bèmí lọ́gbà báwo ni wọ́n ṣe mú voice Currency ọmọkùnrin tí máa dárúkọ ẹnìkan tí bá ní kí n máa dárúkọ wọn lọ èyí ó tún dọ̀ta gbogbo wọn because advert lórí advert làwà tá a bá dákọ ẹnìkan á dọ̀ta gbogbo àwọn tó ń kọ Currency àwọn tó ń kọ Currency pọ̀ ẹ gógó pé ǹjẹ́ Táyé Currency ni ó ní àròlé Currency o ṣó ní Currency tó ẹ lọ sórí rí wọn rẹpẹtẹ. ìbéèrè mi. ó wà já I like the way you ask me. No, ẹ dá padà èmi àtọjà irú ìjà wo ṣe gbọ́ pé mo dákọ ẹnìkan rí pé no irú ìjà wa kò sí ìjà ní àárín. Ṣẹ́rí alàgbà Joshua látòṣogbo ẹ dákun ẹ má bínú. ọ̀rọ̀ tẹ́ ń béèrè yẹn lágbára iṣẹ́ ní bí fídíò ṣe ní kó ṣẹ́ rí ìgbìyànjú tí Alhaji Táyé Currency gbà náà ni pé kí wọ́n mọ̀ pé Ìbàdàn wà fújì wà ń balẹ̀ ṣùgbọ́n àwọn aṣenigbọ́ wọ́n ń ṣìyàn gbọ́ Ọlọ́run má jẹ́ káyé sí wa gbọ́. Àmín. so gbórí jẹ́ nìyẹn. Àmín tó eléyìí ni mo fi ń sọ fún wa wípé ibi tí àdàbà ètò fún tòní ibi tí ó mọ nìyẹn torí ó ti dọ̀rọ̀ pé ìpéjú tí fìlà ò gbọ́dọ̀ kọjá abẹ tó bá ti kọjá ìpé ìpéjú wọn ò fún lórúkọ míì